Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kí ẹ ní àǹfààní láti máa wò mí ní òní ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di èmi ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. tí Ọlátìbóyè tí ayé máa ṣe ìwé jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ láwọn nǹkan tí a máa ń ṣe a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá a máa ń sọ̀rọ̀ nípa sírígbé àti egbò bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology ẹ wá rí ní òní nǹkan tí a fẹ́ bára wa sọ òun náà ni iṣẹ́ kan kékeré kan tó máa ṣe gbogbo wa ní àǹfààní pọ̀ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí a ṣe máa ń sọ àǹfààní pọ̀ lórí ètò yìí ẹ wá rí inú àǹfààní tí mo mú wá fún wa ní òní òun náà ni ohun tí a pè ní Gbẹrẹ Atude Gbẹrẹ Atude ni èyí tí mo mú wá fún wa ní òní Gbẹrẹ Atude Gbẹrẹ Atude mo mú wá fún wa ní òní ẹ̀rí Gbẹrẹ Atude tí mo mú wá fún wa ní òní gbẹrẹ tó ní agbára ni gbẹrẹ tó ní agbára ni oògùn kọ́ iṣẹ́ tó lágbára ni Gbẹrẹ Atude yìí ó ní agbára mi ò fẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ iṣẹ́ wo gan ni gbẹrẹ yìí ń ṣe iṣẹ́ tó ń ṣe pọ̀ lára àkọ́kọ́ téèyàn bá jẹ́ nìkan tó jẹ́ pé ọwọ́ tiẹ̀ láyé kò fi ṣe nǹkan rere rí kò fi gbé nǹkan rere ṣe gbogbo nǹkan tó bá ti ń fọwọ́ kàn ló mọ̀ ń bàjẹ́ tàbí àṣàsí pọ̀ ní ara ẹ̀ tàbí ogun ìdílé ó pọ̀ tàbí ayé ti fi nǹkan burúkú wọ́n ti fi síyàn lára iṣẹ́ tó ń ṣe pọ̀ mi ò lè kà tán iṣẹ́ tó ń ṣe pọ̀ mi ò lè kà tán ṣé wá rí iṣẹ́ yìí tó bá ti ṣiṣẹ́ ní ara wa ọ̀nà méjì ni ara yàtọ̀ ọ̀nà àkọ́kọ́ ó lè jẹ́ kéèyàn wíìkì o èèyàn máa wíìkì gan àmọ́ kò sí bó ṣe wíìkì tó dákun má gba abẹ́rẹ́ sì má lo oògùn ara ríro nǹkan tí ò dáa ló ń bọ́lẹ̀ lára ẹ̀
ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó lè máa mórí fífọ́ wá, kò sí aburú kankan bẹ́ẹ̀, n tá ti ṣe rí tá ti lò dáadáa rí ni, àti ṣe rí àti lò dáadáa rí. Ẹ wá rí ọ̀nà míì tó tún máa ń gbà ṣiṣẹ́ òun náà ni pé tíṣẹ́ bá wà lára wa, tí ẹnìkan bá ń gbé ọwọ́ burúkú, bẹ́nìkan bá ń gbé ọwọ́ burúkú, ó ní ẹ máa fi ń rí ẹlòmíì tó jẹ́ pé ọ̀sán gan ni ẹ gbọ́ pé ó bugi jẹ, ọ̀sán gan ní bá wọn bugi jẹ láṣẹ ìlú rẹ̀, ẹ máa ń gbọ́ ọwọ́ burúkú sí ẹ, ẹni náà bugi jẹ, ẹni náà bugi jẹ. Àmọ́ ní bí a ṣe máa ń sín gbẹ́rẹ́ yìí, ó ní bí a ṣe máa ń sín gbẹ́rẹ́ yìí, gbẹ́rẹ́ tá a máa ń sín, a máa ń sín ọrùn ọwọ́ round, tábà ní ká sín gbẹ́rẹ́ ọrùn ọwọ́ round, ẹnìkan tẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ mi pé ṣé mélòó ni a máa sín round, iye tó bá ti sín, tó bá ti round ọwọ́ ẹ̀, tó bá ti sín, tó bá ti round kó sà ti round kó ti sẹ́kù, ọwọ́ àkọ́kọ́, ọwọ́ ọ̀tún, ọwọ́ àlàáfíà, ó di ọwọ́ méjì, ẹsẹ̀ ọ̀tún á sín ọ̀nà round, ẹsẹ̀ àlàáfíà la gbọ́dọ̀ sín, ẹsẹ̀ àlàáfíà òun la gbọ́dọ̀ sín, ọwọ́ ọ̀tún, ọwọ́ àlàáfíà, ẹsẹ̀ ọ̀tún, ẹsẹ̀ àlàáfíà gbọ́dọ̀ sín, a gbọ́dọ̀ débẹ̀ rárá, a gbọ́dọ̀ sín. Iṣẹ́ yìí, iṣẹ́ tá a ti ṣe kalẹ̀ ni, iṣẹ́ tá a ti ṣe kalẹ̀ ni, kì í ṣe nǹkan tó pọ̀, kì í dẹ̀ ṣe ẹbu, bẹ́ẹ̀ ni kì í ṣe ọṣẹ. Iṣẹ́ yìí òrí ni a fi ṣe fún àwa tí a bá ní àǹfààní láti lò ń bẹ̀. A ṣe kó pọ̀, iye tá a ṣe kò pọ̀, kò pọ́nlẹ̀, kò pọ̀ rárá. Èló la gbé kalẹ̀? 3,000 naira ni, 3,000 naira ó ní a gbé ẹyọ kọ̀ọ̀kan kalẹ̀. Tó bá jẹ́ pé a wá ní ọmọ àti gbọ́dọ̀ ṣe fún ọmọ kékeré, tá a bá níyàwó tá a fẹ́ ṣe fún, a máa ra tiẹ̀ ni, 3,000 naira ó ní a gbé kalẹ̀. Gbẹ́rẹ́ ọwọ́ ọ̀tún, gbẹ́rẹ́ ọwọ́ àlàáfíà, ẹsẹ̀ ọ̀tún, ó tán. Àwa tá a bá ní lọ́wọ́ tí kò bá yé wa, ẹ jẹ́ ká pè ká tó lò ó, a ní sí ògùn lò láṣẹ Ìdùmarè. Gbẹ́rẹ́ ọwọ́ ọ̀tún, gbẹ́rẹ́ ọwọ́ àlàáfíà, ẹsẹ̀ ọ̀tún, a gbọ́dọ̀ sí ẹsẹ̀ àlàáfíà. Iṣẹ́ yìí, iṣẹ́ ayé ijọ́ ni, iṣẹ́ Atude ni. Kódà ó jẹ́ pé wọ́n ti ju nǹkan sílẹ̀ fún èèyàn, ti tẹ̀, èèyàn ti ń bá tiẹ̀ yí kiri. Ẹ jẹ́ ká lò ó, gbogbo òdèkídè tẹ́lẹ̀ ò bá wà, ẹ sìn fún un. A ti parí iṣẹ́ sínú òrí, ẹ kàn máa bu òrí náà, ẹ fi fa gbogbo ojú ẹ̀, ojú gbẹ́rẹ́ yẹn, ẹ fi fa. Tí a bá wá jẹ́ nìkan tá a bá nídìí iṣẹ́ yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp èyí tó ń display ojú screen yìí, 09053332747. Orí WhatsApp wa nìyẹn. Àwa tí a bá wá ní àǹfààní láti gẹ́tì ẹ̀ tí nǹkan yìí fi tán lẹ̀, ẹ máa rí lórí paystack wa. Orí website wa lè yẹ ká gbé sí ibẹ̀ tí a ní ìṣù kan pẹ̀lú lórí website tó yẹ pé ó sì wà shutdown báyìí, à ń ṣe nǹkan lọ́wọ́ lórí ẹ̀. Tí ó bá ti wà available, ẹ máa ríra lórí website, ó wà lórí paystack. A máa share link paystack yẹ sí orí, tẹ́ bá dé orí paystack yẹ tẹ́ máa rà á, ẹ máa bá a ní ibẹ̀ ní 5,000 naira ní orí paystack wa bẹ́ẹ̀ tí. Lọ́wọ́lọ́wọ́ báyìí lórí WhatsApp tẹ́ bá fẹ́ ọ́dà ìbámisọ̀rọ̀ lórí WhatsApp, 3,000 naira ó ní a gbé kalẹ̀ níbẹ̀. Àkọ́kọ́ náà depend lórí location bí tí ẹ bá wà. Tó yẹ pé within Lagos State ni, a máa send díẹ̀ sí wa by àwọn dispatcher. Tó bá yẹ pé kúrò nínú Èkó, bóyá bí Ọ̀ṣun, àwọn Ondo State, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyẹn àwọn onímọ́tò ló máa determine iye tí máa gbé. Tó yẹ pé out of Nigeria ni, bóyá bí àwọn ìlú ọba, bóyá London ni, bóyá America ni, nǹkan kan, àwọn FedEx tàbí cargo ló máa determine iye tí wọ́n máa gbà lórí ẹ̀.
DHL a máa ń lò tẹ́lẹ̀ bẹ̀ tí DHL wọ́n ti ń ṣe àwọn àkáǹsì tó yẹ pé wọ́n ń dìlé àwọn ẹrù àwọn èèyàn ìgbà míì gan wọn á ní custom jù dànù lójú ọ̀nà so ní àfi bẹ́ẹ̀ máa ta sí àwọn DHL mọ́. So tí ẹ bá ní ìfẹ́ lórí àwọn nǹkan tí mo sọ yìí ẹ bá mi sọ lórí 090 lórí WhatsApp wa 09053332747. ọ̀rọ̀ mi náà ní jù báyìí lọ náà ní òní lẹ́ẹ̀kan sí èmi lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín dr tí ọlá ti pé ìjà yìí máa sì pé jẹ́ tó bá dìgbà míì o á tún mọ mú ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí eléyìí wá tó ó dàbọ̀ náà.